Aláròyé máa wí o. Àtíkù kìlọ̀ níbi ìpolongo ìbò Ọ̀ṣun lọ́jọ́ Sátidé: ẹ dáàbò bo ìbò yín, ẹ má ṣe fààyè gba ẹnikẹ́ni láti yí ìbò yín. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí, Alhaji Atiku Abubakar ti sọ wípé inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nìkan lèèyàn ti lè rí àwọn olóṣèlú tó jẹ́ olóòótọ́ tí wọ́n sì dáńtọ́ jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún nìkan ló ní àwọn àmúyẹ tó sì ń ṣàpọ́nlé àwọn àfojúsùn tí àwọn tó dá òṣèlú sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní. Nílùú Òṣogbo ni Atiku ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ajé níbi ayẹyẹ àṣekágbá ètò ìpolongo ìbò gómìnà Ọ̀ṣun tí ẹgbẹ́ ADC tí wọ́n ń ṣe. Níbẹ̀ ló ti na ọwọ́ olùdíje wọn, Dókítà Najim Salam, sókè fún gbogbo ayé. Atiku, ẹni tó ń díje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò àpapọ̀ ọdún tó ń bọ̀, ṣàlàyé pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin òun àtàwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n sì máa ń gbárùkù ti ohunkóhun tí òun bá gbé wá sọ́dọ̀ wọn. Ó ní ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti wá fún ètò ìpolongo ìbò lọ́ṣun, ẹ̀ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n sì máa ń fún òun ní ìbò wọn. Ìdí nìyẹn tí òun kò fi lè gbàgbé wọn, pàápàá tí òun tún fẹ́ ọmọ wọn. Àtíkù ní, mo wá síbí láti kàmpéènì fún gómìnà tó wà níjọba báyìí. Mo ní kí ẹ gbárùkù tì mí, ẹ sì dìbò fún un. Mo wá síbí fún ìpolongo ìbò ààrẹ tí mo dù nígbà náà, ẹ sì fẹ̀yìn Bọ́lá Tinubu balẹ̀. Mi ò lè gbàgbé yín. Mo tún ti wá síbí lónìí o láti rọ̀ yín pé kí ẹ dìbò fún ẹgbẹ́ ADC. Ìdí ni pé ẹgbẹ́ ADC yàtọ̀ sí ẹgbẹ́ APC, bẹ́ẹ̀ la tún yàtọ̀ sí ẹgbẹ́ Accord àtàwọn ẹgbẹ́ òṣèlú mìíràn. Àwọn èèyàn tó dára jùlọ lórílẹ̀-èdè yìí lónìí, inú ẹgbẹ́ ADC ni wọ́n wà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, alága àpapọ̀ ẹgbẹ́ ADC lórílẹ̀-èdè yìí, Sẹ́nitọ̀ David Mark, ké sí àwọn olùdìbò láti tú yáyá jáde lọ́jọ́ Sátidé, ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí kí wọ́n dìbò fún ẹgbẹ́ ADC. Ó ní kí wọ́n dáàbò bo ìbò wọn tí wọ́n bá ti dìbò tán, pẹ̀lú ìkìlọ̀ pé ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ṣe màgòmágó ìbò Ọ̀ṣun lọ́jọ́ Sátidé kò ní faraare lọ. Mark ní, ohun tí à ń ṣe níbí lónìí ni ayẹyẹ ìṣẹ́gun tó ń bọ̀ nínú ẹgbẹ́ ADC lọ́jọ́ Sátidé. Olùdíje fúnpò ààrẹ wa náà wà níbí pẹ̀lú wa, ó sì fi ìfẹ́ tó ní sí ẹgbẹ́ yìí hàn. Nígbà tí a bá búra fún Najim Salam gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní oṣù kọkànlá ọdún yìí, a tún máa wá láti wá kọ́wọ̀ọ́rìn lọ sínú ilé ìjọba. Lọ́jọ́ Sátidé, ẹ dáàbò bo ìbò yín, ẹ má ṣe fààyè gba ẹnikẹ́ni láti yí ìbò yín. Wọn kò ní faraare lọ tí wọ́n bá gbìyànjú láti ṣe ìrú ìbò lọ́jọ́ náà. Nígbà tó ń bá àwọn èrò tó wà níbẹ̀ sọ̀rọ̀, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ADC, ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, sọ wípé ẹgbẹ́ ADC nìkan ló ní àfojúsùn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Lára àwọn àfojúsùn ọ̀hún, gẹ́gẹ́ bó ṣe wí, ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó múnádóko, ètò ìrọ̀rùn fún àwọn àgbẹ̀, lílé iṣẹ́ àti òṣì wọgbó, àti ìpèsè iṣẹ́ tó dúró re fáwọn ará ìlú. Arẹ́gbẹ́ṣọlá sọ wípé gbogbo nǹkan wọ̀nyí níjọba Salam ni yóò ṣe lọ́ṣùn táwọn ará ìlú bá fi lè fi ìbò wọn gbé wọlé lọ́jọ́ Sátidé. Ó ní àhesọ lásán ni wípé àwọn fẹ́ ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú mìíràn nínú ìdìbò ọ̀hún. Ìdí sì ni wípé àfojúsùn ẹgbẹ́ ADC yàtọ̀ gedegbe sí tàwọn ẹgbẹ́ tó kù. Ó ní Salam yóò díje, bẹ́ẹ̀ ni yóò sì wọlé láti tẹ̀síwájú nínú àwọn onírúurú iṣẹ́ ìdàgbàsókè tíjọba òun ṣe lásìkò tí òun fi ṣe gómìnà lọ́ṣun. Lẹ́yìn tí wọ́n gbé àsíá ẹgbẹ́ ADC fún un, Dókítà Najim Salam fi dá àwọn olùdìbò lójú pé òun kò ní já wọn nítàn mọ́. Ó ní gbogbo ètò tí òun ti ṣèlérí lásìkò ìpolongo ìbò pátápátá lòun yóò ṣe fún wọn. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.